kábíyèsí Elédùmarè ọba tí ń jẹ́ mi ní gbìngbìnìkì arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ oyè ọba tó ní kí bẹ̀bẹ̀ ọmọ ọ̀bẹ ìbàlẹ̀ gbogbo ẹ̀yìn àjùlọ pátápátá lọ́kùnrin lóbìnrin kábíyèsí o gbogbo ẹ̀yin pèdèpèdè ẹ̀yin àgbà pèdèpèdè gbogbo ẹ̀yin pèdèpèdè pátápátá ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ ká tó sọ ẹ̀yin tá a bọ̀rọ̀ lẹ́nu yín àtẹ̀yin tá a jẹjọ́rọ̀ mo ní wípé mo ṣèbà fájú nílọ ẹ wò ó lórí ọ̀rọ̀ abí olóyún tí mò ń sọ yìí ìwọ tó o bá gbàgbọ́ ìwọ ló mọ̀ ìwọ tó o sì gbàgbọ́ ìwọ ló mọ̀ ṣe mọ̀ pé mo sọ fún yín wípé ọmọbìnrin kan wà níbi iṣẹ́ wa tó lóyún èmi ò tiẹ̀ mọ̀ pọ́kọ́ tó lóyún fún ògbóyún lọ́wọ́ rẹ̀ irú àwọn tó máa ń wálé tí wọ́n bá ti ó sì pọkọ kọ́kọ́ bọ̀bọ́ òyìn ògbóyún lọ́wọ́ ẹ̀ torí òun ti níyàwó síbi tó wà ibi iṣẹ́ wa ló wà mo máa ń ra nǹkan oríṣiríṣi fún débi pé àwọn ará ibi iṣẹ́ wa ti mọ̀ wípé mo láìkí ẹ̀ wọ́n ní àgbà tó wà ń sisi gan ó ṣe báyìí fún un nígbà tán ti wá fún un lóyún ló wá ṣe báyìí fún un tí wọ́n sì mọ nǹkan tèmi rí tèmi fi ń ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ṣe eléyìí wá mú un débi wípé èmi àti ẹ̀ wá ń close díẹ̀ tí má ti ra nǹkan fún un ó ń dutọ́ sẹ́nu àmọ́ kì í tutọ́ yánmayànmọ́ kódà kò ní ké tọ́ tó bá ti dúró báyìí tí ò bá ti sọ̀rọ̀ mọ́ ẹlẹ́kẹ̀rú ti wà lẹ́nu ẹ̀ nìyẹn yóò sì dìde yóò lọ restroom yóò ṣe nǹkan rẹ̀ ń bẹ̀ ọwọ́ rẹ̀ mo ti di pé lóyún máa ń gbé búrọ́ọ̀ṣì rìn kéde ni ó sì jẹ́ pé yà wípé ọ̀sẹ̀ ló máa ń change búrọ́ọ̀ṣì òun torí pé ó máa ń gbé òun dé ibi tó máa ti lò bá fi ọjọ́ mélòó kan á máa rùn sóhun ni gbogbo abiyamọ pátápátá á kúkú jèrè ọmọ wa láṣẹ Èdùmàrè ojú tẹ̀sí fi ń wò mí ojú yóò ní fotí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di lágbára lọ́wọ́ Elédùmarè ẹ wò ó ṣe ẹ wá rí i ó wá níjọ́ kan ó yẹ kó wá bí iṣẹ́ ìwà rí kó wá bí iṣẹ́ mo wá pe nọ́mbà rẹ̀ lágbájá kí ló dé tá a rí ẹ̀ ń bí iṣẹ́ ló bá ní pé ó rẹ̀ mú díẹ̀ ni ó rẹ̀ díẹ̀ kẹ̀ bó ló ṣe ń ṣe ẹ́ ó ní bí òyì bí nǹkan kan ni mo ní júwèé ilé mi ìmọ̀lé ẹ̀ fún mi sẹ́ndì àdírẹ́sì ilé ẹ̀ fún mi mò ń bọ̀ wá wú ẹ̀ ó sì sẹ́ndì ẹ̀ ń bá gbalé rẹ̀ lọ òun ló júwèé fún mi bí mo ṣe débẹ̀ mo wọlé a room self contained ló ń lò ilé ẹ̀ neat ó ní 3-seater kan nínú ilé ẹ̀ ibẹ̀ ló ti máa ń wo níbi tó pè bí sitting room but a room ni o but ó ní bó ṣe set ẹ̀ so yàrá ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe ẹ máa rò bóyá room and parlour ni àmọ́ a room ni ibi kékeré ẹ̀ ló ti máa ń wo TV ń bá wọlé ó ní kí n jókòó gbà tí mo jókòó síbẹ̀ ó lọ sí restroom nígbà tó máa dé nígbà tó dìde ẹ jẹ́ n sọ àwọn nǹkan mẹ́ta kan tí mo rí lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ni bó ṣe dìde short mini skirt ló wọ̀ very mini mo wò pé ẹ wo tán rẹ̀ bó ṣe rí ara olóyún máa ń di ó máa ń tutù bákan ìwọ tó o bá níyàwó tó ìyàwó rẹ̀ wà ní oyún tó o bá lájọṣepọ̀ you are missing ọkùnrin míì ọjọ́ sí ìyàwó ẹ̀ bá ti miss period ẹ̀ báyìí ni ò ti fọwọ́ kàn mọ́ àdàbẹ̀ ni pé olóyún gbé nǹkan sára ni bẹ́ẹ̀ sì ni táìmù yẹn gangan lára wọn máa accommodate nǹkan àwọn ọmọkùnrin gbogbo inú abẹ́ wọn máa ń kún fẹ́ràn ni ó máa ń kún fún ẹran ni ẹ wò ó táìmù ìlara olóyún ó máa accommodate gidi gan ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bó ṣe gbẹ́sẹ̀ ẹyọ kan ó ní bí díẹ̀ ṣe díẹ̀ bounce ó wá mú rántí ìyàwó mi ṣe mọ̀ kó tó pé inú abẹ́ ìyàwó tèmi máa ń bounce ni inú ẹ̀ gangan tẹ́ bá ti nǹkan ọmọkùnrin yìí bọ̀ yóò mọ̀ bounce ni so yóò yẹ pé bí ẹ́ẹ̀gì tí mo sọ fún yín ẹ́ẹ̀gì yẹn ò ń ṣe normal ẹ́ẹ̀gì tó máa ń dún parapara o eléyìí ti ẹ̀ àwọn blóbló tó máa ń ṣe yẹn bí àwọn ti fún ọ bẹ́ wọ́n wá fi ṣe ẹ́ẹ̀gì àmọ́ bẹ́ẹ̀ ni tó bá ti ṣe rí kókó comment section pé òun nírú ẹ̀ òun ti ṣe rí so ẹ́ẹ̀gì yẹn pé tó bá sọ sílẹ̀ lẹ̀ òun ò ní tó para adùn tún adé ta sókè bẹ́ẹ̀gẹ̀ làbí inú abẹ́ ìyàwó mi ṣe rí bẹ́ẹ̀gẹ̀ ní ìdí ọmọbìnrin ṣe rí tó ṣe pàpàpàpọ̀ ní bó ṣe ń lọ ó wà sọkúlẹ̀tì bákànbákan ó ṣe mí bí kí n lọ fọwọ́ kàn ó wá lọ ṣé nígbà tó wá ń ti bedroom yẹn bọ̀ mo wá rí ọyàn rẹ̀ méjèèjì àǹtí ṣeun wọ́n lè fi kókó ọyàn gba gbogbo nǹkan sí mo nílò mo mọ̀ láìkí kókó ọyàn kóbìnrin ní kókó ọyàn ha
àgbàlagbà tó bá ní kókó ọyàn tí má rí tó bá wọṣọ tí kókó ọyàn ẹ̀ dúró báyìí tó tí mo kàn rí kókó ọyàn ó dorí kodò ní o ó wà lọ́ọ̀kan ní o ó lọ sókè ní o ó máa ń dàbẹ̀ nípa yé mi fẹ́ tán ni ó mọ̀ láìkí kókó ọyàn gan o ẹ mọ̀ wò pé n tó wà lára ọmọkùnrin mọ̀ pọ̀ ẹ tí ì gbọ́n kankan ó ní mẹ́tẹ̀ẹ̀ta ní ìbẹ̀ lára ọmọbìnrin àmọ́ inú rẹ ti ṣe sọ́rọ́ inú rẹ ti mọ̀ pé ó lóyún àmọ́ inú rẹ ò tí ì ga púpọ̀ jù èèyàn sì lè sùn lé lórí ó kàn ní bó ṣe mọ́ sùn lérú wọn lórí ni ẹ wò ó ìyàwó rẹ wà ní oyún fẹ́ máa ká nítọ́ sókè tó bá ká nítọ́ sókè yóò mọ̀ dùn ó ní bó ṣe mọ̀ ń ṣe gbogbo ẹ̀ pátá ní sọ fún yín abẹ́ wọn máa ń ní míìkì ó máa wà merit bákan bákan ìyẹn abẹ́ olóyún ọdún lòun bá gbéra bó ṣe jókòó bó ṣe bọ̀ mo bá ní sorry ó bá jókòó ó wá mú aṣọ tírísítà tó jókòó sí yẹn ó wá mú aṣọ kan bíi duvet náà ni ó wá fi bo ẹsẹ̀ wọn ni ṣí aṣọ kátẹ́gùn fẹsẹ̀ náà ṣé òun farapamọ́ fún mi ni ó ní nù náà ọkọ ẹ níwèrè lórí o ṣé ìdílé bó ṣe ń bò yẹn báyìí ara òun ò gbà mọ́ bí kò ń grab ẹ ní bó wọn ló mọ kí wọn grab ẹ wò bá níbo ni kitchen ẹ wá bó bá bọ̀ bẹ̀ lọ bó bá lọ bá gé pọ̀pọ̀ yẹn wọn tí wọn bẹ ní mo ra fún mo ra pọ̀pọ̀ fún mo ra apple fún mo bá gé pọ̀pọ̀ yẹn mo wá slice ẹ mo wá bá gé sínú ike mo bá gé sínú àbí àwo oníṣá mo bá gé síbẹ̀ mo bá fi apple náà mo bá gé apple sí mo bá sùn mo wá bá fi fọ́ọ̀kì síbẹ̀ mo wá bá lọ gbé lọ fún pé ó jẹ bí wàá tí mò ń gé lọ́wọ́ ó wá bá mi nìyẹn ó wá fẹ́ mú nǹkan lẹ́yìn mi ló wá fi ọyàn rẹ̀ gún mi lẹ́yìn ibẹ̀ láyé ọ̀tá àwọn tí ń bàjẹ́ sí pé ọmọ ìlà lẹ́ni ìṣá tóun ò bá ti bọ́mọ ìsùn lẹ́ni tóun wà nílé ẹ̀ yìí kọ́ ló ń béèrè lọ́wọ́ òun ó ní bó ṣe fẹ̀yìn gún lẹ́yìn báyìí tóun pé kí ló fi ń gún mi lẹ́yìn ìgbà tó yẹ kó fi gún mi lẹ́yìn ò fi gún mi lẹ́yìn ẹ stop jàre kí ni kí n stop kí ló ń ṣe é má gbọ́nra nù pé kó gbàgbé ń pa yẹn tó ti padà sọ story yẹn fóun ń sọ débẹ̀ náà wọ́n gbọ́nra nù wọ́n bá gé wọ́n á ní kó má wọ̀rùn bá páàkì ní ẹ̀sìn nylon tóun fi rà wá òun sọ òun á gbé fún wọn pé òun bọ́ wá lọ sọ́sì dustbin ta wọ́n á wọlé padà pàtó wọ́n wọlé báyìí ó ní ìta tóun lọ yìí báyìí òtútù mú òun ni tó lè fi wá da nǹkan bora ń bẹ̀ ó ní yẹn mo ní sorry mo á súnmọ́dọ̀ ẹ̀ mo á fọwọ́ pa níbi ẹsẹ̀ yẹn mo ní máa jẹ́ má wọ̀rì I will do the work ó ní stop jọ ewu fún mi lè jàre kí ló ń fi ẹlẹ́ tó tọ́ sẹ́nu mọ́ ni ó ní ìtọ́ mi ti stop láti jẹ tán ó ti pé 3 months nìyẹn ó ga bó ṣe ń dútọ́ sẹ́nu ni gbàtí ó ní bóun tó máa ti dákẹ́ pé òun máa láyà láti lọ sí bedroom kó lọ fọ ẹnu òun kó máa ṣe bẹ́ẹ̀ ni pẹ́ẹ́nu òun rùn sóhun ok mo gbóhùn pé olóró lọ́hùn inú mi dùn mo sún mẹ́gbẹ̀ẹ́ mo bá fọ́ ẹsẹ̀ yẹn oúnjẹ kìíní yẹn kò wọ pàǹtì o bí mo ṣe ń fọ́ ẹsẹ̀ yẹn ni mo ń ra débi tẹ̀ mo á mọ́wọ́ wọlé bi tẹ̀ mo ṣe báyìí kò ní kí n stop àjọ ń sọ̀rọ̀ lọ mo tún bá a ní ẹsẹ̀ so mo ti jókòó sí 3 síta yẹn tó jókòó sí ẹsẹ̀ méjèèjì yẹn ara mi ló wà so mo á bá fọ́ra mo fọ́ra àti ṣe ohun tí bá ti débi kì máa tó fọ́ra débẹ̀ mi ń gé tara mi mọ́ ó dé ẹ̀kan náà mo kàn sọ fún pé ìyá pẹ̀lẹ́ ó kàn wá ọkùnrin kan wà já ìgbà wọn wá lọ́wọ́ bíbá ìṣá onírọ̀rọ̀ yìí tẹ̀ tí má rí tí má rí nǹkan ok ṣé òun ò tí ì má rí bomi ò mọ ìyàwó ẹ̀ náà this is not our agreement skin ó wá fọwọ́ ra wọn nítan ẹni yóò sì kì í létè tó bá dáa ara problem ọmọkùnrin ẹ̀ nìyẹn kò ń ṣe problem ara nǹkan tó fẹ́ nìyẹn ó ní bó ń ṣe fọwọ́ ra ní ìtọ́ yẹn ó lọ ní kó wọ́n ní gbé kó máa bọ̀ òun wá jókòó báyìí òun wá ní kó fara sí òun lẹ́yìn báyìí ó sọ pé mẹ́rin kò ń stress wọn ní wọ́n rí ó stress mi ó ní wọ́n ṣe oníṣòwò bóun ṣe bẹ́ẹ̀ yẹn náà òun kọ́ mọ́wọ́ síbi ọyàn yẹn ni òun kọ́ fi kókó ọyàn yẹn ṣeré ni ó ní kò ní kó ń gbọ́wọ́ kúrò ń bẹ́ bóyá òun náà ti ń filẹ̀ pò ti pẹ́ tóun ti ṣe nǹkan yẹn ni o àbí bóun ni òun ní kó ń gbọ́wọ́ kúrò ń bẹ́ òun fọwọ́ kan rí ọyàn yẹn òun fi ṣeré kò ní kó ń gbọ́wọ́ kúrò ń bẹ́ ó kàn lẹ̀ kan náà ibi tó sùn sí tó gbórí lóhun ó kàn gbórí sókè báyìí ó wọ òun lókè òní should I don't you like this no problem it's okay kẹ fún èmi ẹkùn èmi jàgàbá okay kẹ oníbo ń ṣe súnmọ́ tó sí ẹnìyẹn wọ́n fọ́ra mo ṣáà fọ́ra òun ò tí ì ṣe ń gírígírígírí òun fọ́ra ní gbogbo ọyàn yẹn mo ṣáà fọ́ra lọ àwọn tó ń sọ̀rọ̀ lọ ń sọ gbogbo story fóun bó ṣe pàdé ọmọkùnrin yẹn bó ṣe gbá bó ṣe ṣàwo pàtó dé ẹ̀kan náà òun ní pé kó jókòó kó má wọrí kó rest náà kó má wọrí